wọ́n ní ǹjẹ́ fídíò call tọ́ nínú Islam. àgbákò ni a ti sọ̀rọ̀ lórí àwọn ìgbọ́rọ̀ ni fídíò call haram ni o wàláhì ìṣúra lòun náà fọ́tò ni òun náà fa ẹ má máa fi tí òbí ṣeré fọ́tò ni o tó bá dọjọ́ àkìyàmà wọ́n ní kó o jí àwọn ẹni tó ṣe fídíò call yẹn fọ́tò tó yà níye tó yà tẹ́ fi ṣe fídíò call yẹn ó sọ ọ́ di ẹ̀mí ọ̀fẹ́ mi sí la ó sì ní ilé sílá àkìyàmà ó fẹ́ pọ́ jìyànù tálà bá bá ọ lò pẹ̀lú déédéé rẹ̀ so fídíò call lò tọ́ níbẹ̀ ní fóònù èyí tẹ́ pera yín náà ti tó ẹnu WhatsApp náà bẹ́ẹ̀ tún pera yín ti tó kí ni wàhálà àbíbò wa lè léyìí nísìnyí báyìí ẹ kàn máa ń kó sínú nǹkan tó yẹ pé kò nídìí sọ́tún ní tọ́ bá rí ni àmọ́ wàhálà tó wá kóra ẹ sí o ebi ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ń gbọ́rọ̀ tẹ́ ń jọ ń sọ so oúnjẹ lè ẹ má ṣe é máa súra ni o wọ́n náà wá wòye fídíò kọ́ tó ń ṣe níjojúmọ́ wá wòye tó ń ṣe níjojúmọ́ subhanallah fọ́tò lòun náà o torá Ànábì sallallahu alaihi wasallam tó sọ̀rọ̀ fọ́tò kò yọ̀ kan lẹ̀ ara ń tí àwọn ọmọ tán ya fọ́tò yẹn kó sí náà àwọn sàráàfù àǹkó yẹn sàráàfù ó ní fọ́tò káyà kámẹ́rà ò da àmọ́ fídíò kò sí nǹkan àbárí nǹkan èsù ní ń ṣeré pẹ̀lú lákàyè rẹ̀ méjèèjì náà ní súra méjèèjì náà ní fọ́tò kí lẹ̀ ń yà sí gbogbo yín gbà tẹ ìyá fọ́tò nísìn ẹwà kó bá ti ń kó bá yín nísìn wàláì sẹ́rí fọ́tò ó ní nǹkan tó wá ti jẹ́ pé Allah bá ti pa ẹ́ láti pé ẹ má ṣe kẹ́ ẹ mọ̀ pé àǹfààní wà ń bẹ ni èyí tó wá ní ẹ má ṣe òun tẹ́ ẹ ṣe òun ìnira ló wà ń bẹ wàláì mo fẹ́ fún alápèjú méjì ìjọ kan èyí ọmọ tí mo lálà sí lẹ́kọ̀ọ́ ọmọ tí máa ń fi báìbù ṣe kí ni ẹ̀ ọmọ òsì ọmọ tí máa ń fi báìbù ṣe kí ni ẹ̀ jáàmù ń pa mo lálà sí ẹ̀ ọ wá fẹ́ fún mi lísì kò wá rí fọ́tò mi kí a gbé ọkọ̀ gbé fọ́tò sí tí ó máa ń wá ń bínú ní máa ń bínú gan ni pé olùsì kò ní ya fọ́tò kíní kan kò ní ya fọ́tò yìí ò kọ́kọ́ bá ló jẹ́ lẹ́pẹ́ owó àlè ìdísí báyìí èyí ó ti yé wàhálà wà ń bẹ̀ fún wa ni èyí ò ń jẹ́ lára ọkọ̀ wa ẹlẹ́ẹ̀kejì ọmọ alágbè yìí ṣe ń jẹ́ làbíbù ó rú gbogbo àwọn fọ́tò sàráàfù àti gbogbo àwọn fọ́tò àwọn ọmọ àmọ́ yìí gbogbo wa ló mú ṣe ọlọ́mọ àmọ́ yìí ògán náà lọ mú kẹ́ni mi ló plé rẹ̀ kẹ́ni èyí tí wọ́n tán béèrè lọ́wọ́ mi pé ṣé Kamal yóò wọ̀ náà ṣé Ádámù tí wọ́n ka gbọ́n pé yóò wọ̀ náà ok òun wá lọ plé rẹ̀ fún wọn bóyá tó ń jà ní lòun wá bẹ̀rẹ̀ sí bú wọn ó lálàṣe wọn gan ó wá mú fọ́tò wọn kọ̀ọ̀kan ọmọ làbíbù yẹn wọ́n wá ń gbé bẹ́ẹ̀ wọ́n lálàṣe wọn lépè fún wọn wọ́n á ní ẹ̀yẹ tó wá pọ̀ mọ́ ọkọ̀ bá ní ẹ̀yà ẹ̀sọ̀ dájọ́ bàbá yín jàbàtà ti sọ ìdájọ́ bàbá tiẹ̀ ẹ̀yìn ẹ̀sọ̀ ìdájọ́ bàbá yín ká gbọ́ ó ti máa gbọ́n àdélé sí náà ni ó bó kíkà sí wọn la ṣé tí àwọn bá rí fọ́tò yìí náà ń sì sí yóò gbé síbẹ̀ ẹ kàn fúnra yín problem aláì fúnra yín problem ni gbogbo ń tàlà bá ti ní òdà kó dání ó sì tán ẹ̀yẹn sáfilẹ̀ oore ni tí gbogbo tẹ̀ ń ṣe yìí kì àti kíníkà ni kò sí èdè mi ń ṣe bẹ́ẹ̀ WhatsApp mi ì ṣe é àwọn èèyàn sì ń gbọ́ mi jù lórí ṣe aláà lónìí yẹn náà wọ́n ń gbọ́ mi púpọ̀ gan jíìdàn kí ni wọ́n fi ẹ́ ṣe kìí ṣe yẹn ànídìí ẹ̀ nígbà tó sú jákèmọ̀ ńgbà wọn ó ní olùsì kò sí WhatsApp kò sí bóun ní ṣe láìpẹ́ ẹ̀sán gan bóun ní ṣe láìpẹ́ kò sí tẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ kan kò ní gbọ́ sí ká tí ì ṣe ó ti súnmọ́ sí ayé rẹ̀ yóò sún wọn náà ṣé fọ́tọ̀ bẹ́ẹ̀ gbogbo ọ̀tọ̀ wí tẹ́lẹ̀ èyí tí ìrírí ọ̀ oyè sì gbogbo ntàlàbà ti ní òda òre ni kò sí bá ṣe fẹ́ ṣe láyé ẹ̀ ṣé o mọ́kúbẹ́lì ẹ̀ lè rí fọ́tò ẹ̀ ní yamani òun ló sì hàn jù láyé Allahu Akbar òun ló hàn jù láyé fatawa rẹ̀ ló hàn jù láyé òye àfọ́tò òun ló ṣàlàyé fáwọn afá yamani nípa fọ́tò lóun ló kọ́ wọn wọ́n lè bí fọ́tò gan àwọn afá yamani dìsídìsí wọ́n lè bí fọ́tò kọ́lá tí wọ́n bá gbóòrù dáàrí rẹ̀ mọ́ tí bá pé ya fọ́tò wọ́n kọ́ dẹ̀ bẹ̀rẹ̀ wọ́n à ní pẹ̀lú mídíà àwọn ọmọ ọ̀rí sáyìn wọ́n kà gé ilé kan náà ó jẹ́ ilé kan náà lè kí yóò jí so ó léwu gẹ́nì wàláì fọ́tò léwu gẹ́nì so ó ń dé ilé ìkẹ́ ìjìnà sí o inshallah.
so eléyìí. jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.